Àríkẹ́ adé Faridatu oore gangan Faridat Oyinade ni mo ń ké sí òní ní sọjọ́ bí rẹ gangan ìjọ mọ̀mọ́ bí ọ̀sáyé ọjọ́ àbíní ni mo rí iye ọjọ́ tẹ́nìkan ò lè fẹnu ṣàlàyé ìyà tí mọ̀mọ́ dojúkọ Faridat ẹni bá ní òkú olúwa rẹ̀ ní òkú lọ́lọ́hun ọba ìwọ ò ní kánjú kú bẹ́ẹ̀ ni onídààmú nílé ayé tó wá mo pé òkú ọdún ó sì kú àṣeyẹ ọ̀rí àṣẹ ìsá mọ́dún ọdún ayọ̀ lọ sí ìmọ̀ṣẹ́ ire lójú owó rí o ṣẹ̀kẹ̀rẹ̀ ò kí ń bá wọn ròde bànújẹ́ Oyinade ire lójú rẹ̀ ó mọ̀ rí Àríkẹ́ adé kórè dákun kó jẹ́ ó dàgbà kórè jẹ́ olówó kórè jẹ́ olọ́lá kó rówó ná kó rówó lò kórè wá dákun kó jẹ́ olólẹ̀ yẹpẹ́ kájẹ́ ó wá fi lẹ́yìn rẹ̀ ṣe gbogbo lọ́jọ́ gbogbo ọmọ aráyò wá nífẹ̀ẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ Àríkẹ́ ìgbà rẹ ti ń dùn yìí á wà dùn kalẹ̀ ìwọ ò wá ní kú máwọn òbí rẹ lójú láṣẹ lè Èdùmàrè ọba òhòrè gangan Oyinade grandma rẹ lóní ìwà mọ̀ kí ọ lóní gbé ìjẹgbẹ̀jọgbẹ̀rìndínlógún wípé òkú ọdún ẹ̀gbọ́n bàbá rẹ Mọ́ráyọ̀ Àjọkẹ́ adé lóní ìwà bóun ṣe léyìí fún ọ ó ní kó pẹ́ láyé kan ìkéṣe kó má ṣe yàn kú nílé ayé tó wá lọ́lọ́ọ̀lọ́hùn ọba mo pé bó ṣe ń pọ́dún kan ló ní kiri aṣọ rẹ kó mọ́ lékún ní kó lékún lọ́gbọ́n kó lékún lóye kó lékún nínú àìtètè ní kú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ nílé ayé ń bí ó wá ní dàwátì láàrin ẹbí àwọn òbí rẹ máa jèrè rẹ ní ìwọ náà máa jèrè ara rẹ wọn ò kú ní mọ̀sáré rẹ láṣẹ lè Èdùmàrè ọba Àríkẹ́ adé jẹ́ àrèlé àwọn bàbá rẹ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ mẹ́bí wọ́n lára ṣàjèjì ojú tì lálọ́ bari ọ̀la ọmọ ipò dúdú igbó ẹ̀kọ́rọ̀ mẹ́bí wọ́n lọ́mọ fèrèsépò ń fèrèsépò níbi rẹ̀ sánú ọmọ wọlé òbúpo níyàmọ̀dẹ̀ lára àrẹ̀sà dúdú lẹ́gbọ́n pupa lábúrò ojú ló fi dúdú tó lọ rí fọmọ fún pupa mẹ́bí wọ́n lọ́mọ ọlọ́pẹ́ mẹ́rìndínlógún tí kì í jẹ́ kárẹ̀sà ó gbélé ọkọ Àríkẹ́ adé òní ń wọ́n lọ́ọ̀rẹ́ wọ̀nyí ọ̀la ń wọ́n lọ́ọ̀rẹ́ tẹ̀yìn ọ̀tún làwọn lọ́ọ̀rẹ́ ta ha ọjọ́ mẹ́rin wọ́n lọ́ọ̀rẹ́ gbowó ha ọjọ́ mẹ́rin wọ́n lọ́ọ̀rẹ́ ta ha wọ́n finú wénú wọ́n wẹ̀mọ́ fúnra wọn mẹ́bí wọ́n lọ́mọ ọlọ́pẹ́ kan hàn jẹ́gẹ́ tí regẹ́ Àríkẹ́ mẹ́bí wọ́n lọ́mọ ọlọ́pẹ́ kan hàn jẹ́gẹ́ tí regẹ́ tó ti dìbòdò lájèjé ilé ogun bẹ́ẹ̀ ni kò kúrú mẹ́bí wọ́n lọ́mọ ilépo tí ń bẹ ní mòdẹ gbùrùbàrà tí ń bẹ lọ́nà tàtà Àríkẹ́ adé mo kò tún rí kí n torí sọ̀sọ̀ mo dọ̀bálẹ̀ kébà ṣebí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni Faridat mo ló kú ọdún Oyinade mo ló sì kú àṣeyẹ ni Àríkẹ́ adé ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣe mọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba oúnjẹ tó bá ní ìta ní nǹkan ewì kí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullahi ìtara ìfẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.